Okay, hello Nigerians. Meet the best rapper in the world. Oh yeah, let's go there. Let's go. Ó fẹ́ kẹ́kẹ́ sí gẹ́rẹ́ bí bọ́ọ̀sì. Yo. Ẹ̀wọ̀n tó fún ní kẹ́kẹ́ ó fẹ́ kẹ́kẹ́ sọ́ọ̀lù. Pẹ̀lú bàtà ti ṣe é ṣe pẹ̀lú bàtà òun wà lákọ̀ọ́ mi. Best rapper lélẹ̀ tó ń rìn lọ́wọ́ báyìí. Àwọn ilé nǹkan fún ní báàlì. Ọlámídé gan tìrìlì fẹ́lẹ̀. Àwọn bolíbẹ̀lẹ̀ àwọn ilé. Àwọn bolíbẹ̀lẹ̀ kan lé àwọn ilé. Àwọn ilé rap. Àwọn bolíbẹ̀lẹ̀. Can you see Nigerians are talented? Àwọn ilé Nàìjíríà. Àwọn bá tó jọ fún mi, àwọn bá tó jọ. Ẹgbọ́n kan. You see? Now this guy dey reign presently in Nigeria. My fellow Nigerians, you see, the best rapper. This is Baba Yoruba Media TV. Nigerians, meet the best rapper in Nigeria now. The best rapper, upcoming. No, not upcoming. Is presently a star. Trilo. Ẹ̀rí nǹkan báyìí. Ọlọ́run. Tuale. Ó ti pọ̀ jù. Ọlọ́run. Bísíkì, ó wọlé káàkiri, mo ti ṣe oògùn, olówó ṣe oògùn, ẹni bẹ́ẹ̀ lẹ́wọ̀n já wọn, wọ́n ti mọ́ ìjà wọn, àwọn gbẹ̀dẹ̀ gan ni wọ́n gbàlagbà lẹ̀, yẹlẹ́jà gan wọ́n yẹlẹ́jà, ó wà lẹ́yìn lọ́kẹ́ bọ́ọ̀lá, láti ní àwọn ti ṣe é, àwọn ti ṣe kọ́, ó wà tẹ́sẹ̀ kan, gbà tó lé gan, ó wà lè bẹ̀rẹ̀ bàgàn, àwọn lè gẹ́rẹ́ gógó, ó tún lè gógó, ó tún wà lè gẹ́rẹ́ táwọn lè gógó, ó tún wà lè bàlẹ̀ ní gógó, ó tún wà lè gẹ́tìrì ní gógó, ó tún lè wọ́n ní jábọ̀ kan, ó tún lè káàkiri ní jábọ̀ kan. Thank you. Thank you. On behalf of all Nigerians, we say three gbosa to you. Gbosa, chop knuckle, papio.